èwo nu yín náà tún ń pè ní Olomuroro. Ọlọ ẹ má gatekeep lórí social media yìí o, ẹ má gatekeep o. Ṣó yẹn ó Àṣàkẹ́, ọ̀rọ̀ yẹn pọ̀, kí ló dé? Ẹ máa ń gatekeep. Ìgbà tó ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ ló yẹ kẹ́ ẹ ti update pé Àṣàkẹ́ ń ṣe show kí gbogbo wa lè rí. Ṣe rí nǹkan tá a rí tán crop lásán. Ẹ̀rọ náà bà mí pé ọ̀rọ̀ ìpọ́ Bukky ó àbí kí lorúkọ ẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló ṣe fún Àṣàkẹ́ tó fi kí oríkì bàbá ẹ̀ fún ẹ tó yẹ. Kí ló ṣe fún ṣe rí mo máa ń sọ kinní kan náà, ṣe rí tí kú ilé ò bá pa ni tòde ò lè rí nípa. Be careful of the people that smile to your face and they talk shit about you lẹ́yìn. Àwọn èèyàn gbogbo wà, they don't like you but they will take the front row nínú ọ̀rọ̀ ìgbésí ayé. They don't like you but they will take the front row ní ọ̀rọ̀ ìgbésí ayé. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣáà mọ̀ pé Mama Sita àti Wọnúọlá wọ́n jà ó dẹ́tí gan lórí social media, wọ́n gbéra wọn lọ court, ìyẹn ṣìyẹn lé ní. Àwọn èèyàn jáde wọ́n bẹ̀bẹ̀, wọ́n pe mọ̀mọ́ wọn lókè ọ̀hún pé wọ́n ti gbé Mama Sita o, ṣé ẹ̀ ní sọ̀rọ̀ nítorí gbogbo mi kàn dákẹ́ bíi pé they did not know what is happening. Mọ̀mọ́ wọn jáde pé kí n ṣọmọ ewé pé kó lọ fèsì ẹ̀ fún ara ẹ̀. Àwọn amẹ̀bọ̀ donate 1 million, wọ́n dá 1 million bó ṣe máa ṣe bẹ́ẹ̀ nípa àwọn làwọn lówó jù, àwọn làwọn ní gbogbo ẹ̀jù. Ọ̀rọ̀ yẹn dáhùn fa wàhálà torí pé aṣáà náà àwọn èèyàn tó ń instigate pé kí Mama Sita kò bá dọ̀ka síjà tí Mama Sita náà tún jáde pé àwọn kinní kan flag account wọn flag pé oníkálukú kó shit gbogbo aṣẹ́ understand it sí. Lábárí èèyàn tó ń pè lọ́lọ́múrọ̀rọ̀ yìí, ṣé ọmú ẹ̀ rọ̀rọ̀ lóòótọ́? Èmi ò bú yín o, èèyàn tó bá bẹ̀rẹ̀ nǹkan ó fẹ́ di ẹ̀ gbọ́ ni o. Ṣé ọmọ àti yẹn rọ̀rọ̀ lóòótọ́ ni? Because èmi ò mọ ọ̀rọ̀ yẹn pọ̀ fa ọmọ Wọnúọlá. Mo dẹ̀ máa ń sọ kíní kan fún yín lórí social media. Ọmọ Wọnúọlá, ẹ fi ọmọ Wọnúọlá sílẹ̀. Ọmọ Wọnúọlá ò gbádùn, ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa, bóyin lè máa lọ máa tọ́jẹ̀ ẹ̀. Ọmọ Wọnúọlá is not a fracas person. Kò gbádùn, sórí ṣó ẹyọ kan tó máa ṣe fún ẹ wàá ké wáyọ àlà ní ẹyọ kan péré ni, ó lè jẹ́jẹ́ ẹyọ kan lọ. Ó lè jẹ́jẹ́ ẹyọ kan lọ lọ́wọ́ ọmọ Wọnúọlá. Ọmọ Wọnúọlá àti Bukky ó àṣẹ ọ̀rẹ́ ni wọ́n jọ máa ń pera wọn lẹ́yìn, kò sẹ́nibọ́dì tó mọ̀. Ìgbà tí ọmọ Wọnúọlá àti Mama Sita, gbogbo wa la mọ̀ pé Mama Sita sọ a lot of things tí ó yẹ kí Mama Sita sọ, but Mama Sita confused pé she still in fracas, she confused it with defamation. Nǹkan méjì tó dá wàhálà lẹ́nu. Tó bá ń ṣe fracas àti mọ̀ pé Arabu ní fracas, everybody ló mọ̀ yẹn, but she confused it with defamation. She confused fracas and defamation. Ó dàbí ọmọ tó gbé yìí tó mix méjèèjì papọ̀. Bí ọmọ Wọnúọlá ṣe bó ṣe kinní yẹn fún Mama Sita ni. Ọ̀rọ̀ yẹn là ń yanjú tá àti rìn yanjú. Bí àǹtí náà sọ pé Olomuroro yìí bóun náà ṣe jáde nìyẹn. Ọ̀rẹ́ Àṣàkẹ́ ni o, kò pa Àṣàkẹ́ o, èèyàn tó jẹ́ pé ìmí jọ ní phone number ara yín, ọ̀rẹ́ ni kò tiẹ̀ bá sọ̀rọ̀, kò tiẹ̀ gbọ́ side of kò tiẹ̀ sí side torí gbogbo alamú nǹkan tó ṣẹlẹ̀ lórí social media. Téèyàn kan bá ti wá arrest èèyàn kan, ẹ máa sọ pé wọ́n fọwọ́ lágbá lójú, wọ́n fẹ́ silent ẹ̀, wọ́n ṣe kinní kan, it's not fair. Kò pa Àṣàkẹ́ kó béèrè anything o, ó dẹ̀ rí back to back. Ó dẹ̀ péré ẹ lọ́rẹ̀ẹ́ Àṣàkẹ́. Ìgbà tó máa pè tó máa sọ̀rọ̀, ẹ bá gbọ́rọ̀ àpọ̀dà tó sọ. Èmi tẹ̀ rò pé bóyá they are not friends, or maybe they don't know each other, maybe they already have issues with each other before. Ṣé understand ní sí pé ṣé mo bí social media ṣe rí pé okay tó bá ti báyọ̀ jà tẹ́lẹ̀ tó wá ń drag ẹni yẹn wàá join in, ìwọ náà wàá join tiẹ̀ wàá fi drag ẹni yẹn.
àṣẹ òun àtàṣàkẹ́ ò jà wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ dáadáa ìwọ ló dẹ̀ lọ pé tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń drag àṣàkẹ́. I don't know how is it easy for you people to just betray yourself like that. How is it easy? Báwo ló ṣe easy kẹsàn-án máa drag ara yín bẹ́ẹ̀ yẹn? You could have called her since you are cool. Ọdún bóyá nǹkan tó dẹ̀ bẹ̀ẹ́ lẹ́rù that time àṣàkẹ́ sọ pé anybody má pè òun owó ṣe pé anybody má pè òun kó má bẹ̀ ọ́. But not to the point but àwọn èèyàn náà ṣì reach out now. Àwọn èèyàn náà ṣì reach out sáṣàkẹ́ pé jọ má bínú gbígbà kan àwọn kan. People still reach to her. But how can you come out? Oh, tí ẹ wá pẹ̀tù ṣe understanding sí sọ̀rọ̀ tó wà nílẹ̀ o tún wá fẹ́ wá throw àṣàkẹ́ under the bus lọ́rọ̀ tí ò kàn ẹ́ ṣe ló dàbẹ̀ nígbà tí ní àṣàkẹ́ sínú àbí bóyá torí there's something on this social media téèyàn máa understand pé you guys you should look for favouritism. Ẹ máa wá favouritism kiri bí a favouritism ló ń wá o fẹ́ kàn like àbó fẹ́ fi renew death career o wá bẹ̀rẹ̀ sí ń ṣe kí ni o fẹ́ throw àṣàkẹ́ under the bus because you cannot tell me that since you are cool with this person why can't you call her, why can't you try to reason with her, why do you even try to even paint her as the bad person because we all saw what happened. Nígbà tí nǹkan tó ń ṣẹlẹ̀ inú gbogbo yín dùn tẹ́ sọ pé àṣàkẹ́ wọ́n get ẹ tẹ́ ẹ praise mama sita inú gbogbo yín dùn ni o you were all praising mama sita pé àṣàkẹ́ wọ́n get ẹ kò tí nǹkan tó máa ṣe. Fast forward to now una dey cry say àṣàkẹ́ arrest mama sita ẹ̀yin lè drag ẹ̀ wọnú fracas mọ́mọ́ wọn lókè ọ̀hún ìgbà tó fẹ́ join city boy movement tó ń reject application ẹ̀ ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ń bá àṣàkẹ́ jà tó rò pé àṣàkẹ́ ló lọ tó kàn reject o kò dẹ̀ wọ́n kó gbogbo nǹkan tóun ti ṣe sílẹ̀ tó ti sọ pé Tinubu ti kú Tinubu ti ṣe kinní kan tó ti parọ́ oríṣiríṣi nǹkan tó fi reject application ènìyàn ọ̀run àṣàkẹ́ ló wá dá gbogbo ẹ̀sìn tó bẹ̀rẹ̀ sí ń bá jà àṣàkẹ́ ló ń fúnyàn ni ló ń approve application láti join city boy ni. Kò sí nǹkan tí mọ̀mọ́ wọn ò ṣe tó kò sí rántí ò pa. Pẹ́rẹ́ mama sita náà tún bẹ̀rẹ̀ tiẹ̀ ó ní àṣàkẹ́ ṣe báyìí ó sọ fún Dorcas kó sẹ́ndì owó sọ́mọ́ wù mí ìgbà kan bí yẹn náà tún ṣe bẹ̀rẹ̀ tiẹ̀. Bí àwọn ọmọ ayé bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ń buttress ẹ̀ nìyẹn tó ń ránṣọmọ tí mama sita rò pé òun win ní títí tó ṣe pé mama sita got carried away she switched from fracas to defamation. Mi ò mọ èèyàn tó dá ti Bukky O sí ibi tá a wà iná náà ti jẹ́ ká mọ̀ pé ẹ̀gbọ́n Bukky O ó ti ṣe ọ̀rọ̀ yẹn pọ̀ o Ọmọwọnúọlá ọ̀rọ̀ yẹn pọ̀ o ó ló tún ṣe ẹ̀wọ̀n rí. Ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ̀rẹ̀ náà kí ló kan Bukky O gan nínú gbogbo báwo kí ló dé tó dá tiẹ̀ sí òòṣà tó bá lè gbè mí ṣe mi bó ṣe bá ìwọ ló tún lọ kọ́kọ́ ṣe lè wá rí gbogbo àwọn fífọ yẹn àwọn ló kọ́kọ́ lọ máa ń drag Ọmọwọnúọlá Bukky O ló lọ drag Ọmọwọnúọlá èmi kọ́kọ́ wò pé ṣé wọ́n ń jà ní ṣé mọ̀ pé bí àtọ́rí pé wọ́n dẹ̀ ti ń bá ara wọn jà ọ̀ǹtí Wọnúọlá explain pé èmi àti ẹ̀ wò jà náà ìgbà tó ń gbé fún mi gan pé òun drag mi òun sọ pé ṣó possible ṣá wípé o ṣe ṣó fóun pé ṣó possible ṣá òun àti ẹ̀ ò ní jà ó ní wọ́n sọ pé àwọn kan wà wọ́n máa take front row nígbèsè ayé ẹ̀ but they don't like you. Ó pọ̀ dáadáa wọ́n like person they cannot stand you but they will just be in your life. Ọmọ wọn náà ò tiẹ̀ dúpẹ́ pé àwọn tó farapamọ́ àwọn náà ló ti ń fara jáde ń sìn rẹ̀ wọ́n farapamọ́ tẹ́lẹ̀ ni but iná àti àrá lọ́lọ́run fi lé wọn jáde tó gbójú wọn tójú wọn hàn kérédé báyìí kí ló ń drag Wọnúọlá fún. And you were changing the narrative. That is what funny. That's what is funny to me. It's just two fighting. No, it's two fighting before. Then one defamation.
one fighting, one defamation. Bó ṣe rí nìyẹn. Kò sí nǹkan tẹ́lẹ̀ sọ. It's no two fighting. It used to be two fighting, then one fighting, then one defamation. Now all of a sudden, Wonuola is a bad person. But gbogbo yín inú yín dùn ìgbà tí mo bá síta ṣe fún Wonuola. Ara ìjà lẹ́yìn wà náà. Nǹkan tó bá lè fi bàjá ni kò fi bàjá náà. You were all instigating it. So why are you now painting it as if anyway Wonuola did something? No. And this matter could have been settled if Mama Sita herself just apologized. She even called for the arrest. She used her mouth, talk am, say, wo tó bẹ́ẹ̀ kó fún mi ní kó arrest mi. Tó bẹ́ẹ̀ kó fún mi báwo ló ṣe sọ́njọ́ yẹn. Wípé wo èmi ò jẹ́ àwọn tó máa ń kọ petition fún yẹn o. I'm waiting for your petition. She was literally saying it, that she's waiting for Wonuola's petition. And Wonuola gave her a petition. Ẹ jọ̀ọ́ kí ni Wonuola ṣe tó fi jẹ̀bi? Wonuola gave her a petition, which she was like she's waiting for the petition. Ó dàbí olómi lábẹ́ ń sìn tó accuse mọ́mí ọba ńlá pé wọ́n ń gbé oògùn olóró. Olómi lábẹ́ jáde ń sìn ó ní I'm waiting for your petition. Ó tún fún mọ́mí ọba ńlá ní address. Tí mọ́mí ọba ńlá bá wá lọ fún petition, ẹ̀yin náà lè máa jáde pé wọ́n oppress èèyàn. That is one thing I don't understand. When did people call for it and they gave it to them? Ẹ̀yin náà lè máa jáde pé they are pressing somebody. Just think about it. Ẹ fi ọmọ Wonuola lẹ̀. Ọmọbìnrin yẹn life àtàwọn ọmọ ẹ̀ ló ń tọ́jú. Kò sínú fracas. Ẹ̀yin lẹ máa wọ wá nu fracas. Tó bá wá ń bojú ní jẹ́ ẹ wá dúró ọ̀rọ̀ tó sọ sí Bukky o. Àǹtí yẹn ọlọ́. Mo dẹ̀ máa sọ fún yín. Ẹ má máa gatekeep. Tó bá ti ń ṣerú show yẹn, nǹkan tá èèyàn gbé wine àti popcorn síwájú ara máa show yẹn dùn. Ó dùn mí pé mi ìsìn bẹ́ẹ̀ live. Ìgbà tóun náà máa retaliate, ẹ máa fọwọ́ kékeré gbọ́wọ́ ńlá ní ọ̀dọ̀ Wonuola. Ẹ máa fọwọ́ kékeré gbá ńlá. Ìgbà tó máa retaliate báyìí, ó kàn download ẹ̀ fún gbàgbàgbàgbà báyìí mo ní èèyàn kan náà. Wọ́n náà tún kọlà sóhun. Ọ̀rọ̀ yẹn pọ̀ o. Nǹkan tí ò fi dá kéèyàn máa ṣàbòsí nìyẹn. Àbòsí ló ń pa ẹ́ lọ Bukky o. Alábòsí ayé àtọ̀run ni. Ó ṣe tẹ̀síwájú. Ṣé wọ́n pè ẹ́ ni? Ṣé wọ́n pè ẹ́ tó múra kọ́kọ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀? Ṣé wọ́n pè ẹ́ sí? Oníkálukú ló sọ pé nǹkan báyìí. You are not picking it as if ẹni pé manipulating it as if ẹni pé ìkànnì ọmọ Wonuola. No, she's not. She's defending herself. Please, when all these things is happening, what do you think will happen? You guys thought you are winning now. Now you guys are feeling like you are losing. You are now turning into they are manipulating, they are doing something. Keep the same energy. You used to win. Ládùúrò ọ̀rọ̀ tán dáàbò Wonuola. Gbogbo yín lẹ ṣù sẹ́yìn Mama Sita. There's nobody with Wonuola o ṣe mọ̀ ṣá. Lẹ́yìn tí ìṣe pé ó ń bá yín jà tẹ́lẹ̀, ẹ̀yin náà lẹ lọ ń bàjà. Lẹ́yìn tó yẹ pé tiẹ̀ ló tiẹ̀ ń ṣe. Ẹ̀yin náà lẹ lọ ń bàjà tẹ́ lọ ń tọ́. Jẹ́jẹ́ tiẹ̀ ló wà. Keep the same energy. Tẹ́ bá ṣàkíyèsí dáadáa. I think the reason why these people are fighting Wonuola, so they are jealous, is because she's now with the City Boy movement. Ṣorí tó bá ti ń ṣe dáadáa ju àwọn èèyàn kan lọ. They may be your friend before, but the moment tó bá ti ń ṣe dáadáa ju wọn lọ, they turn into your enemy. Bukky and Wonuola, they were cool o.
until ìgbà tí wọ́n náà lọ́jọ́ yẹn city boy. Now she's feeling like she's arrogant. Nǹkan tó máa rò nìyẹn pé tó ti lọ́jọ́ yẹn city boy sí ìbáyìí tó ti ń ṣe kínní ṣe tẹ́lẹ̀ ṣé wọ́n arrest anybody ni ṣèbí ń sì torí pé ó ti lọ́jọ́ yẹn city boy. That is, see, you have to have friends that have leveled up in life. Nǹkan tí mi máa ń sọ nìyẹn, my friends have to be 2-3 times better than me so that they will drag me up to their level. But tó bá ti ní friends group kan náà tó bá jàjà yọrí wọ́n máa bẹ̀rẹ̀ sí dìtẹ̀ ẹni. Bẹ́ẹ̀ ni ilé ayé ṣe rí. Tó bá jàjà gborí sókè báyìí torí pé ó ti wà pẹ̀lú àwọn kìíní ó ń lọ́wọ́ agbára. Nǹkan tó ń ṣe wọ́n ní ọlá, that is what the problem you are having. Ó ń lọ́wọ́ agbára torí pé ó ti jàjà wà lọ́tọ̀ àwọn city boy, torí pé ó ti mọ ọmọ president, torí pé ó ti mọ àwọn kùbánà, torí pé ó ti ṣe kinní kan. And you may not even do anything, but ta ló fẹ́ explain fún? Ṣé mọ̀ pé nǹkan tó ń yí ọ̀rọ̀ wọnú ọlá sí ni? Your friends turn to enemies because you are doing better than them. Because they wọ́n ọ̀rọ̀ sí ẹ̀, wọ́n expect wọnú ọlá. Of all people, wọ́n ọ̀rọ̀ sí náà. Pé báwo ló ṣe ṣe? So just like that, ó máa lọ. Automatically they just, ìwọ kọ́ ló bá tí wọ́n jẹ́ o, but they will just feel attacked by your success. Èmi máa ń wò pé how? Irú èèyàn bíi tèmi, once I see you successing, inú mi máa dùn ni. Because èmi like a group, is a healthy group. When one of you, 2 of you, tí gbogbo yín tẹ̀ ń pick, tẹ̀ ń ju bí tẹ̀ wà lọ, ibi tẹ̀ wà last year, ẹ tún ti change, ẹ tún ti upgrade, ẹ tún ti kúrò ńbẹ̀, ẹ tún ti ẹ mọ̀ tẹ̀ ń gbé nǹkan rere ṣe, gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́ máa dìde. But these people, ní gbogbo ọkàn wọn kàn fà ẹ̀ wálẹ̀, ojú kan ní kẹjọ wà. Kó má ṣèyàn ọ̀kan tó ní láárí láàrin yín, kẹ́ ṣáà máa kóra yín kẹ́ máa rìn kiri, nǹkan tó fẹ́ nìyẹn. Wonuola is having all these problems today because they saw her with Seyi Tinubu. That is it. Because they saw her there. That is why all of them are just fighting her. Because one ọ̀rọ̀ sí. One ọ̀rọ̀ sí at all. But ibi báyìí la wà. Wọ́n ní bó ní ire yọ, kí ire tiẹ̀ léde. That is why they are attacking her out of nowhere. Yes. That is why they are just jealous. Ìlara ni. Ọmọ Wonuola, wọ́n lára ẹ̀ kì í ṣe kékeré. Wọ́n lára ẹ̀ kì í ṣe kékeré. But ìwọ náà ló máa borí eventually. Ìwọ ló máa borí ìgbà tó bá tèèyàn jẹ. Bẹ́ẹ̀ ni. Ibi tí ẹ ti yàn kọ́ ni bí ti yàn náà. Ìwọ ló máa bí ilé ayé ṣe. Okay.